Àwọn olókìkí Nàìjíríà 5 tó jẹ́ wípé látinú ẹ̀sìn kan sí ọ̀kan, ṣùgbọ́n lónìí látinú ẹ̀sìn ìgbàgbọ́ Kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Kristi sí inú ìgbàgbọ́ Islam àtẹ̀lé Muhammad Sallallahu Alaihi Wasallam. Bó tilẹ̀ jẹ́ wípé igbó kan náà ni gbogbo ọdẹ ń dẹ, ọ̀nà kan ṣo kọ́ ló wọjà o. Ẹ kú àbọ̀ sí orí ìròyìn yàjóyàjó, ibi tí a ti ń wo ìrìn àjò ọkàn ènìyàn, kì í ṣe láti dá ẹnikẹ́ni lẹ́jọ́ ṣùgbọ́n láti lóye. Ní orílẹ̀-èdè Nàìjíríà, ìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ yẹpẹrẹ o. Ó ń kan ìdílé, ìbáṣepọ̀ àti ìdánimọ̀ ẹni. Ní ọ̀pọ̀ ilé, ìgbàgbọ́ ní ohun tí ó ní ṣe pẹ̀lú ogún jíjẹ, àjogúnbá ni, tí a sì máa ń gbé láti ìran kan lọ sí ìran òmíràn. Ayé ń yí lọ, à ń tọ̀. Bó sì ṣe ń yí lọ, ó ń fi òye ẹ̀rí yé wa, òye òun sì dúró ṣinṣin. Ṣé mọ̀ pé bó ṣe wà nílìkì ló wà ní gbàǹjà? Ní ọdún àìpẹ́ yìí, ìròyìn ti fi jẹ́ kó yé wa wípé àwọn olókìkí, àwọn ọ̀tọ̀kùlú, àwọn wọ̀kúlùmọ̀ tí wọ́n ń yí ẹ̀sìn wọn padà láti ọ̀kan sí òmíràn, ọ̀pọ̀lọpọ̀ wọn láti ẹ̀sìn àtẹ̀lé Jésù sí ẹ̀sìn Mùsùlùmí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tuntun. Ìpinnu tí ó sábà ń fa ìjíròrò láàárín ọ̀pọ̀lọpọ̀ èèyàn, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára. Fún ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n torí ẹ̀sìn kan bọ́ sí kejì, ìgbéyàwó máa ń sábà jẹ́ ohun tó ń ṣí ilẹ̀kùn tuntun ọ̀nà ìgbàgbọ́ tuntun yìí. A mọ̀ pé tí ìbáṣepọ̀ bá ti wà tó ti mú ìdílé dúró ṣinṣin, ìgbàgbọ́ a sábà máa di ọ̀kan láàrin lọ́kọláya, ṣùgbọ́n wọ́n á sì máa sábà fún ara wọn nítorí wípé kò sí ilẹ̀kùn tí ìfẹ́ kò lè ṣí. Lára àwọn tí kọ́kọ́rọ́ ìfẹ́ ṣílẹ̀kùn ìgbàgbọ́ tuntun fún, yàtọ̀ sí èyí tí wọ́n bí wọn sínú rẹ̀, òun ni Mercy Aigbe àti Priscilla Òjó. Fún àwọn ẹlòmíràn, ìṣípayá láti bọ́ sínú ìgbàgbọ́ mìíràn kì í ṣe nípa ìfẹ́ o, bí kò ṣe ìwádìí ọkàn, ìbéèrè nípa ìtumọ̀ ayé, ìdákẹ́jẹ́ ọkàn àti ìbáṣepọ̀ tó ní ṣe pẹ̀lú Ọlọ́run. Ìrìnàjò táwa ń sọ yìí kì í ṣe ohun tó ń sáré dáwulẹ̀ wo. A máa gba àkókò, ìkànsí àti ìfaradà, nígbà míì ní ìdákẹ́jẹ́ pátápátá. Ṣèbí kọ́kọ́rọ́ kan ṣo náà sọ pé ó bẹ̀yìn ajá jẹ́? Bẹ́ẹ̀ ni. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, ìṣòro kan sábà máa ń tẹ̀lé ìdájọ́ àwùjọ. Ìyípadà ìgbàgbọ́ lè fa ìtìjú, ìkórìíra tàbí ìyàtọ̀ láàárín ìdílé àti láàárín ọ̀rẹ́ tòun tojúlùmọ̀. Ní àṣà káàárọ̀ oòjíire, a mọ̀ wípé ìbáwọ̀n ni ìpìlẹ̀ àlàáfíà. Níbi tí ìbáwọ̀n bá sì wà, ìbáṣepọ̀ a máa dúró ṣinṣin. Ìbéèrè tó kù ni pé ṣé à ń jẹ́ kí àwọn ènìyàn wá Ọlọ́run wọn kí wọ́n sì sìn ní ọ̀nà tó wù wọ́n bí ọkàn wọn ti ṣe gbà, láì jẹ́ wípé à ń kó ìtìjú àwùjọ bá wọn? Wàyí o, ọkàn ènìyàn kì í ṣe aṣọ, kì í ṣe ohun tí à ń hun. Kí wá ni èrò tiyín nípa ìyípadà ìgbàgbọ́? Ṣé ìfẹ́, ìdílé tàbí ìwádìí ọkàn ló pọ̀ jù? Ẹ bá wa sọ èrò yín sí abala àríwísí. Ẹ ṣeun fún àkókò yín. Ẹ bá wa pín, ẹ forúkọ sí i, kí ẹ sì tẹ agogo ìkìlọ̀, èyí tá à ń pè ní agogo ìrántí. Èmi ni ọmọ Bánkọ́lé láti erékùṣù South Shore ní Chicago, ìpínlẹ̀ Illinois ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó dìgbà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.